Ẹ ǹlẹ́ o, ẹ̀yin wa nílé lóko lájò àti lẹ́yìn odi níbi gbogbo tí ẹ ti láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ àti láti máa wo ìkànnì wa, ìkànnì ojúlówó Yorùbá. Ètò wa náà ni ètò Gbédè Màṣà. Orúkọ mi ò yípadà, Tónílọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni orúkọ mi. Fún ẹ̀yin tí ẹ ń bá wa pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú kí ẹ tẹ̀lé wa kájọ máa gbé àṣà, ìṣe àti èdè wa kájọ máa gbé ní àrùgẹ. Ní báyìí mo wà pẹ̀lú ìyá wa. Kí ni orúkọ yín? Ìyáàfin Rasheedat Babájídé. Ìyáàfin Rasheedat Babájídé. Ìyáàfin, ṣé ẹ ti fi ọba rí ni ìyá wa? Ọba tí mo fẹ́ náà ló jókòó lọ́ọ̀kan yẹn. Ṣé ọba gangan ni wọ́n? Wọ́n jọba lè wọn bọ̀ kò tí ì kàn wọ́n. Kò tí ì kàn wọ́n. Abilékọ ni. Abilékọ Rasheedat Babájídé. Abilékọ. Ẹ̀yin wa, gẹ́gẹ́ bí ìṣe wa, ìbéèrè mẹ́rin péré ó ní a máa béèrè lọ́wọ́ ìyá wa. Ìbéèrè kọ̀ọ̀kan ó gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ó gbé pọ̀n. Ìyẹn ni pé tẹ́ bá gba gbogbo ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin, ẹ máa gba 2,200 náírà. Ṣùgbọ́n ẹ ó rí dájú wípé láti ìbẹ̀rẹ̀ títí dé òpin tá a fi máa parí ètò yìí, ẹ ò sọ èdè mìíràn tó yàtọ̀ sí èdè Yorùbá. Tẹ́ bá ti sọ èdè mìíràn tó yàtọ̀ sí èdè Yorùbá, lórí ọ̀kọ̀ọ̀kan wọn a máa yọ 200 náírà. Ṣé ó yé yín ìyá wa? Ó yé mi. Ó yé yín. Tọ́, ìjẹ́ Gbédè? Gbédè. Ìjẹ́ Màṣà? Màṣà. Tọ́, ṣá lè bẹ̀rẹ̀? Ìbéèrè aláwọ̀kọ́ wo lọ báyìí? Kí ni ọ̀rọ̀ Yorùbá fún shares? Shares. Shares ní Yorùbá. Bẹ́ẹ̀ni. Kéèyàn ní ìfi nǹkan pamọ́. Kéèyàn máa shares ní Yorùbá ni pé kéèyàn máa save, kéèyàn máa Save. kéèyàn máa. Mo ń gbọ́ yín. Ṣé ní Yorùbá ó túmọ̀ sí wípé kéèyàn máa kó nǹkan jọ? Kéèyàn máa kó nǹkan jọ. Rárá. Shares. Okay. Shares ó túmọ̀ sí wípé kéèyàn máa fi nǹkan pamọ́. Ó pàkàṣọ àbí? Fi nǹkan pamọ́ náà ni. Ṣé ẹ máa bẹ́ẹ̀ mọ̀? Ká pín nǹkan. Ká pín nǹkan. Kí là ń pín? Bí owó, aṣọ, oúnjẹ. Rárá. Shares. Ó pàkàṣọ. Shares. Àga ìjókòó. Rárá. Shares. Kéèyàn fi nǹkan pamọ́. Rárá. Shares. Shares ni ìpín ìdókòwò. Shares ni bí iléeṣẹ́ Dangote ṣe wà báyìí sìn. Ẹ̀yin lè ní ìpín ìdókòwò, ẹ lè ní ńbẹ̀, ẹ máa fowó sí. Ó ti yé yín bẹ́ẹ̀ àbí? Shares, ìpín ìdókòwò. Ìbéèrè àkọ́kọ́ ó ti lọ. Ìbéèrè ẹlẹ́kejì ó lọ báyìí. Àdọ́gbọ́n jalè ọmọ alápatà, ó ní ìjàǹjá ni òun kó. Àdọ́gbọ́n jalè ọmọ alápatà, ó ní ìjàǹjá ni òun kó. Kí ni ìjàǹjá? Ìjàǹjá ni pé kí wọ́n máa jí bóyá ó pa ẹran. Àwọn bíi egungun jàwàjáwà, àwọn bí orí ẹran. Ẹ gbìyànjú, ẹ wà lọ́nà. Ìjàǹjá ni pé alápatà, wọ́n bá ní pé kálápatà wá pẹ̀ wọn. Àwọn nǹkan tó wọ́n máa ń jí kó ní bí eegun ẹran, wọ́n mọ ní ìjàǹjá bí orí ẹran, bí àṣàmì eegun, bí orí ẹran, ṣá bí àwọn jàwàjáwà, bí nǹkan tó bá já níbi ẹran, bí ọ̀rọ̀ àbí nǹkan tí wọ́n bá já níbi ẹran, bí ìrun ẹran.
ẹ̀rùn bí ẹran tó bá báyàn pa ẹran nísìn èmú bí eegun ẹran pé bí ọpọlọ bí orí pé kí wọ́n gé kí wọ́n jí nǹkan ṣá kí wọ́n àbí kéèyàn pín ìtọ́mọ́ yàrá rẹ̀ lọ́wọ́. ṣé eegun ẹran àbí wọ́n máa ẹran bí ibi orí náà ṣáà máa ń sábà jí mọ́ ìfun ẹran yẹn kí wọ́n já mọ́ra wọn lọ́wọ́. ìjàǹjà òun ni tí wọ́n bá pa ẹran àwọn ẹran tó jẹ́ pé ó máa ń lẹ̀ mọ́ ara igun kéékèèké sì wà lọ́nà náà. òun ni ìjàǹjà bí ẹ bá wá lọ ra ẹran lọ́dọ̀ ẹlẹ́ran lọ́dọ̀ alápatà ẹran tí wọ́n bá ti ń gé ẹran yẹn fún yín wọ́n lè máa dọ́gbọ́n jí ẹran yín wọ́n lè ra máa jí sílẹ̀ kò kì í ṣe eegun àwọn ẹran kéékèèké tó wà lára eegun òun ni ìjàǹjà. a ti béèrè ìbéèrè mélòó báyìí ó kù ẹlẹ́ẹ̀kẹta iṣẹ́ wo lẹ ń ṣe ìyá wa. mo ń ta ọjà. irú ọjà wo lẹ ń tà. mo ń ta mineral mo ń ta wine. mineral ẹlẹ́rìndòdò. tọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ó lọ báyìí kí ni à ń pè ní abá kì í ṣe ìlú abá. abá nìtàn wọn fà nìtàn yá. ó lè ṣì lọ́wọ́ mi o. ẹ kí la bá. wọ́n ní kì í ṣe ìlú. aṣọ òkè. kò tán ìwà àwọn tí mo mú létí. abá. ọlọ́dúnrí mi rú. ó pa ká sọ. ó pa gidi. abá àwọn burúkú oríṣi ẹni kan ni oríṣi ẹni kan òun ni abá. àwọn babaláwo ni wọ́n sábà máa ń lò. àwọn babaláwo ni wọ́n sábà máa ń lò ní abá. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin èyí tí ó gbẹ̀yìn irú ìyàwó wo ni a máa ń pè ní ìyàwó gbàmí ó rà mí. ìyàwó gbàmí ó rà mí. ìyàwó gbàmí kò rà mí èmi mọ ìyàwó tó má pè ní àwò gbàmí kò rà mí ìyàwó tó bá pé bóyá ó ń dúró tọkọ nígbà tó le tó ń wà pẹ̀lú ọkọ nígbà tí ó sì tó sì ń sáré fọkọ. ìyàwó rere lẹ́dìí ọkọ. ẹ ti gbà ọ. ìyàwó gbàmí kò rà mí. gbàmí ò rà mí o gbàmí ò rà mí o ìyàwó gbàmí ò rà mí. ìyàwó tó gbàmí kò rà mí ìyàwó tó bá gbàyàn náà ni. ìyàwó gbàmí ò rà mí òun ni ẹni tí a bá gbé obìnrin tí ó ń ṣe àárẹ̀ tí ara rẹ̀ ò dá tá a wá gbé lọ sí ọ̀dọ̀ oníṣègùn tá a gbé lọ sọ́dọ̀ oníṣègùn pé kí oníṣègùn yẹn kí ó bá wa wòsàn tí wọ́n bá wá ní káwọn ní pé bóyá wọn wà ní owó tó máa san fún iṣẹ́ tí oníṣègùn yẹn tó ṣe fún wọn láti wọ́n wá ṣe àdéhùn pé tọ̀ tí mo bá fi lè mú ẹni yìí lára dá o tí mo ṣe tó jẹ́ pé ara rẹ̀ yá òun ni màá fẹ́ o yóò fẹ́ mi o irú ìyàwó bẹ́ẹ̀ òun ni gbàmí ò rà mí. wọ́n á bí iye pẹ́sẹ̀ yẹn lọ́wọ́ tèmi. mo sọ fún yín kí wọ́n á bí iye tó lóṣù lójú. gbàmí ò rà mí. ó ti pé mẹ́rin á ti pa ó ti pé á jẹ́ nǹkan kan. ẹ wá fẹ́ kan túraká. ìyàwó gbàmí ò rà mí mi gbọ́ rí láyé. ó dẹ̀ dùn mí pẹ́ ẹ̀ jẹ́ kankan. ìgbọ́ rí gbàmí ò rà mí ìyàwó. ẹ bá wa gba àwọn èèyàn wa nílé bá wa gbà wọn nímọ̀. àmọ̀ràn tí mo fẹ́ fẹ̀yìn ara ni pé ẹ jẹ́ ká nímọ̀ nínú Yorùbá àti àṣà wa àti èdè wa dáadáa. èdè wa àṣà wa àti ìṣe wa kò ní bàjẹ́ o tó ẹ̀yin èèyàn wa ní ìhà yín ni a ó rí mọ́ fún ti sáà yìí
ẹ tún máa pàdé wa ní ìgbà mìíràn. Ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ìkànnì yìí ìkànnì tó ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá tó ń gbé lárugẹ ni o. Bí ẹ bá fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì yìí, ẹ darapọ̀ mọ́ wa kí ẹ dẹ̀ bá wa pín àwọn fọ́nrán wa, kí ẹ bá wa pín káàkiri kí àwọn èèyàn náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa kájọ máa gbé àṣà, ìṣe àti èdè wa kájọ máa gbé ní àrùgẹ. Ó tó dìgbà míì, ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.